káàsán níbi tí ẹ ti ń wò wá. Orúkọ mi ni Olúwadára Onípẹ̀dé, agbègbè Èbúté Mẹ́ta ní ibi ìsọ̀ pákó tó wà ní oko bàbá láwà, níbi tí a ti rí pé iná lálẹ̀. Ẹ̀rí àwọn panápaná ti wà ní àwọn panápaná ti wà ní ibi àti ti gbọ́ pé ó ti ṣe díẹ̀. Àwọn èèyàn tí ń wá wọ́n ṣe lè yọ àwọn dúkìá wọn níbi tí àwọn èèyàn ló ń wá bó ṣe lè rí iná yẹn pa. Ṣé mọ̀ bí iná yẹn ṣẹlẹ̀? Bàtọ́ máa pò wá pé náà yẹn ṣẹlẹ̀, wọ́n ní gáàsì lójú níta tí ń jọ gáàsì láti gbọ́. Bá ṣe fẹ́ jáde nínú ilé nìyẹn, bó ṣe ń wọn ilé sí ilé nìyẹn. Àárín kọ̀ọ̀kan kó o gbogbo aṣọ wa pátápátá ló ti dọ́dọ́ mọ́lé. Àwọn ọmọ wa gan là ń wá o, kí ìjọba jọ kó ṣàánú wa o. Báwo ni ẹ̀lẹ́jẹ́ àwọn kọ́kọ́ kà ń ṣẹlẹ̀? Owó ilé òyì sì láti rí nísìn. Nínú ìjọ fi ń gbalé. Àwọn tó ń gbélé pákó yìí náà kò wọ́n kọ́ gbélé pákó. Ṣó ti yé yín? Because àwọn owó ilé yìí náà òun nǹkan tó fún àwọn most of people tó fi jẹ́ pé wọ́n ń gbélé pákó nìyẹn. Because owó ilé 500,000 kíní kan 1,000. Níbo ló dé rí? Bí ọ̀fẹ́ máa lọ ṣẹ́ṣọ́ ni. Ó ti tó gbà ó tí náà yìí ti bẹ̀rẹ̀. Ó ti tó bí 2 hours, ó ti tó bí wákàtí méjì. Ó ti ń jọ àrẹ́rù kó àríwọ̀ kọ́kọ́. Ìbátá bá bọ́ tako nínú ilé rẹ̀ o. Ọba àjẹjọba bá ṣàlùyà o. Kọ́ máa sọ pé kọ́ máa kọ̀ mọ́ o, kọ́ jẹ́ akọ òbí kan sówó ilé òyìn sí ní sí yìí o. Sọ́dọ̀ ìṣàmì èrú step tábà máa gbà. Wọ́n máa ní 350 ọdún méjì àti mẹ́ta almost 1 million. Níbo la rí yẹn sí? Kọ́lọ̀ ń ṣàánú property ní gbogbo eléyìí. Kò wọ́n ọ̀nà kan máa gbélé pákó. Kọ́lọ̀ ń ṣàánú wa. Ẹ ti gbọ́ lẹ́nu àwọn tí ọ̀rọ̀ kàn. Wọ́n ní wọ́n ti wo bó ṣe máa yọ àwọn ẹrù wọn ò sì rí nǹkan kan yọ. Sọ̀rọ̀ kò sóhun tó ń kó gbélé pákó bìkọ́ sílé pákó ìgbà ó tún fìyàn lọ́kàn balẹ̀ tí wọ́n bá rò pé fìyàn lọ gba ilé wọ́n sọ pé room 250 350 ọdún méjì going to 1 million níbo ló ti fẹ́ kárí jẹ́ ká lọ́bọ̀ wọn ṣẹ́ṣọ́ ni ọjọ́ torí ọlọ́kọ̀ ìjọba kó ṣàánú wa kó wọ́n sọ pé ká má kọ́ bíbà yìí mọ́ kó jẹ́ ká kọ́ bíbà kò sóhun tó ń kó gbélé pákó because àwọn ìjọba yìí náà kọ́ bá àwọn tó jẹ́ developer kọ́ bá wọn sọ̀rọ̀ kọ́ reduce owó ilé kọ́kọ́ mẹ̀dáhùn kọjọ́ torí ọlọ́run kò sọ tó gbọ́dọ̀ kó kú sílé pákó olówó wà nù wà gbogbo wà wà tówó ilé tí wọ́n jù kọ́ ṣàánú wa kọjọ́ torí ọlọ́run o. wọ́n ṣòwò náà yóò bẹ̀rẹ̀ náà kò sẹ́ni tó ń kó délé pákó rẹ̀. Gbogbo wa dẹ̀ là ń ṣe business. Gbogbo wa là ń ṣe
ṣe business gbogbo àtàdé wá bíbá ìkò sí gbogbo tó ń gbé lọ́kàn nínú wa àwọn là ń gbé bùkátà àwọn ọmọ wa àwọn là ń gbé bùkátà àwọn ọmọ wa nà kò sẹ́ni tó lọ́kàn ó tànù wa nígbà àwọn ọdún tó wà nínú wa ó tànù àwọn ọmọ wọn là ń sọ̀rọ̀. Iṣẹ́ bó ṣe lè paná ẹ ti ń lọ díẹ̀díẹ̀ àsìkò ti ní wọ́n ní ó tó bí wákàtí méjì tí iná yìí ti bẹ̀rẹ̀ sí ní tí iná yìí ti ṣẹlẹ̀ a sì lè rí pé àwọn panápaná náà ti wà nílẹ̀ àwọn panápaná ti wà nílẹ̀. Ẹ ká sọ láti ní ìdílé ìṣòwò àmọ́tíwá ṣe lè bá a sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ àdínà ẹ̀ sì ṣẹlẹ̀ àtìgbà ẹ̀dẹ̀ ń sọ pé àwọn ẹ̀ṣọ́ wọn ibo làwọn yẹn wà. ṣẹ́jú ní ìsàlẹ̀sàlẹ̀ àwọn ọmọ ìbá kọjá ẹgbẹ́ bá jẹ̀rí ìrọ̀lọ́ wa wípé àwọn ìkọjá wọlé síbẹ̀ yẹn tó láwọn èèyàn sì pọ̀ sálẹ̀ bí láti bẹ̀ẹ́ abẹ́ bíjì yẹn wọ́n ní wàhálà. kíní yẹn kàn bẹ̀rẹ̀ bí eré ó kàn lọ díẹ̀ ó ti padà bá ó tún padà lọ. ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ ló tètè dé ọ̀pọ̀lọpọ̀ ló tètè dé kọ́ ìdò wọ́n á escape ọ̀rọ̀ èèyàn ó rí pé kíní ó gbàgbé kíní yẹn wá kó wá di wèrè tó ti wá tó tọ́lọ̀ èèyàn tó pa para wọn ó ráyè kó yẹ̀ wá dé tó lẹ̀ kó rí bẹ́ẹ̀ àdàlà níjọba. ó rí bẹ́ẹ̀ bọ̀tà lè blé mu. a ti tó bí ìgbà wo níná ẹ ti ṣẹlẹ̀. a ti tó bí 2 hours. a ti tó bí 2 hours sí ní sí. Wọ́n ní ó ti tó bí wákàtí méjì tí iná yìí ti ṣẹlẹ̀. wọ́n wà ní méjì ní ọ̀rá ìkọjá sí